Africa Content TV. Ọlọ́run dáadáa torí Ọlọ́run ló dá wa sí ní bá a ṣe wà yìí. Ọlọ́run ló jẹ́ ká sùn láyọ̀, Ọlọ́run ló jẹ́ ká jí láyọ̀, Ọlọ́run ló jẹ́ ká ní àlàáfíà, Ọlọ́run ló fún wa ní mímí. Àwọn kan wà táwọn àlọ́ tún gba ìtàn gba oxygen, ṣùgbọ́n torí pé àwọn wà lálàáfíà inú wa dùn parí children's day èmi òun la ṣe wá bí. Ẹni tí ò bá ju Ọlọ́run lọ kó pàtẹ́wọ́ fọlọ́run dáadáa, Ọlọ́run dáadáa. God bless you. Thank you very much. Lẹ́lẹ́. Mú wá fún mi. Mo rò pé orí yóò pé. Mi ò sọ́rí láti sọ. Ṣé wọ́n fún pẹ̀lú lálàáfíà látẹ̀kọ́ wa ni? Ẹ má fi wẹ fún mi lówó. Owó ni kẹ́ mú wá. Tó bá jẹ́ pé àwọn tèmi lè máa ní ẹ fà á lówó. Ló ṣe yín tẹ̀ ṣe bàlàbàlà báyìí. Ẹ̀yin tèmi ṣe wà. Èmi ò mẹ́rẹ́ ṣe púpọ̀ orin ni màá kọ́ gbogbo wa. Ó yẹ má bínú ẹ̀yin bá bẹ̀ ń ṣe wà lórí ìjókòó, ṣe wà lórí ìdúró, tí bá ti ń sọnù ẹ máa èmi o, èmi tẹ́ bá ti rí tí mo ti sọnù ẹ máa èmi o. Ṣó ti yá? Ó yá àwa ọmọ Jésù ń bọ̀. Àti bàbá mi ò lówó, a máa ń kọ àwọn orin kan gbà yẹn, a máa ń kọ àwọn orin kéékèèké kan. If you are happy and you know it, clap your hands. If you are happy and you know it, clap your hands. If you are happy and you know it, and you really want to show. If you are happy and you know it, clap your hands. If you are happy and you know it, say amen. If you are happy and you know it, say amen. If you are happy and you know it, and you really want to show it. If you are happy and you know it, say amen. Àtúbà ń kọrin kan gbà yà sí ni. Àwọn ọmọ aláìgbọràn kan nílé ìwé. Wọn kò fetí sílẹ̀ tó olùkọ́ wọn. Olùkọ́ wọn sọ̀rọ̀ wọn jù wá ṣeré wá. Wá jẹ́jẹ́.
ẹ̀yin wo tó lè sọ̀rọ̀ bíi Fẹ́tí Àbálògùn tó lè áàtì bíi Fẹ́tí Àbálògùn ẹ̀yin lè áàtì òdòdó àgbo ẹ̀ ṣúọ̀ ẹ má bínú mi ò lè wọlé. ṣé ẹ lè áàtì ẹ lè sọ̀rọ̀ bóyá òkú àgbo tẹ máa ń sọ̀rọ̀ ẹ̀yin lè máa jọ́ọ̀jì o ó yẹ ẹ sọ ẹni tó bá wù yẹn ẹsẹ̀ bá lórí mi ò pé. orí ìyá ọ̀jẹ̀ lẹ́yìn ó lọ́dọ̀ ọjọ́ òde. ọ̀dà ẹ̀gbá ẹ mọ Fẹ́tí Àbálògùn ṣe dáadáa ẹ ṣúọ̀. kí ló máa ń ṣe é náà ó bá ṣe ń wọ̀. ẹ mọ Fẹ́tí àṣẹ Fẹ́tí àjọ ti dùn yín ta ló mọ ọ̀rọ̀ ọjọ́ Òṣòdì òkè ṣe ta ló wà pé ìyàwó èrè yẹn ọmọ àlè wọn wà pé ìyàwó èrè èmi mo jẹ́ tùjú gbogbo ayé èmi mo jẹ́ tùjú gbogbo ayé mi ò mọ̀ ọ̀rọ̀ fún rárá ta ló lè ṣe Jaiye Kùtì fún mi bí Jaiye Kùtì ta ló lè ṣe ẹ̀ṣọ́ pẹ̀lẹ́ tálẹ̀ lè tálẹ̀ lè ṣe bí ọ́fíìsì wọlé láìpẹ́ mọ̀ ṣe bí tiẹ̀. Sísá mi ẹ ṣe gan ni wà ẹ ṣe wà náà God bless you ma ó yá ẹ lè ṣe ìtẹ̀lẹ̀ ẹ jọ́ mọ̀ ẹ̀ lórí mi. èmi ké sáré ikú tó yà àpàyàn ní káńsà lọ I kill faster than the cancer. God bless you wọ́n fún ọ látẹ̀wọ́ wọ́n gbà tálọ́ tí wọ́n fi tálọ́ anybody tẹ́ bá nífẹ̀ẹ́ ẹ ṣú ọ̀pá ẹ lè ṣe bí tiẹ̀ ní o tálọ́ ọmọ ìgbà ọdún kọ́lá ẹ̀yin lè ṣe bí ọdún Adékọ́lá bẹ́ẹ̀ ṣe jálá àbàdàn yìí ẹ̀yin ọmọ Ìbàdàn kí ni so kí lẹ jẹ lánàá kí lẹ jókòó òkè ó ti yá bó ti kọ́ kí lẹ jẹ lálẹ́ yìí àmàlà yé wo lọ́dọ̀ àmàlà sísọ náírà tí ò domi àmàlà wọ́n bá lè jọ ó yá mi ò lè fún yín máìkì o kádà lè fẹ́ ṣe Sàámú Alájọ yàgò. Àlọ́ fún lóyún ó dé dàbí ẹni pé mo ti rú mi rà. Àti lẹ́tà ẹ̀ ẹ lọ sílẹ̀ artist wo lọ sílẹ̀ ó yá ọ̀rọ̀ bá ṣe bẹ́ẹ̀. Ok ẹ jẹ Ọdúnládé náà lágbára Ọlọ́run ẹ sórí ilé jẹ Ọdúnládé lọ. Èmi ọmọ bíbí ìdí gẹ̀ẹ́sì ìdí gẹ̀ẹ́sì. ẹ yàrá mú bọ́ọ̀sì mi wá o ọmọ ìtì fọ́kẹ́ mi pa o. kí lẹ́yìn wà ọba lolúwa òun àti Samuel ọba lolúwa pẹ̀lú Samuel ẹjọ́ mọ́mí yín bẹ̀rẹ̀ yín wọ́n wá yín ọba lolúwa. orin gidi ni kẹ́ fún mi mi ò mú rí kan o kákọ̀jọ́ fẹ́rẹ́ díẹ̀ ká sì dára wa lára yá torí bákò mi àwọn lọ dẹ̀ òkè ògùn yá ó yá ṣé kí n pààrọ̀ DJ torí inú wọn ti ń bí mi báyìí wọn ti ń pẹ́ ó yẹ ká ẹ máa rẹ́dí ilẹ̀ Children, adults, mommies and daddies, are you enjoying yourselves? Are you guys having fun? What are you going to tell Mr. Yinka Ayefele for doing this? Because nígbà tí mo kúrò lẹ́kọ̀ọ́ state wa, èmi ò mọ̀ pé nǹkan tó báyìí ní ẹ̀dá kò ṣe ká mọ̀ bínú, ẹ̀ ń bímọ ń bàdàn. Pọ̀tọ́ yìí, ọmọ sí àpọ̀tọ́ yìí, lágbára Ọlọ́run tí bá tún máa
lọ. Gbogbo wa pátápátá àtàwọn ọmọ tèmi náà gbogbo àpáta làjọ máa ṣorí lágbára lọ. Tó bá tún di next year tẹ́ bá tún fẹ́ wá bí ọ̀pọ̀lọpọ̀ owó ọ̀pọ̀lọpọ̀ ọlá gbogbo nǹkan rere Ọlọ́run máa tẹ̀lé yín wá bíbá. God bless you all. I love you, Ibadan. I love you.